Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Oba Olubadan, Adébọ́lá onídìrí àtọ́gbọ́lọ́sẹ̀, aṣọ pẹ́lẹ́rù bọ́ọ̀lì gẹ́gẹ́ ṣe pàṣẹ. Irúgẹ̀rẹ̀ ọpọlọwọ́ gbọ́dọ̀ kì í jí wá. Ẹ̀sùn ọmọ ọjọ́ gbogbo congratulations, gbogbo àti ti ìbàdàn pátápátá. Iye tó bá tútù. Oba tuntun, Olubadan kẹpẹ láyé, Adéwọ̀lú ní ìrìnàjò mi ò. Oba tuntun, Olubadan kẹpẹ láyé. Ẹ̀rù ọba ní mo bá ọba tó. Oba tuntun, Olubadan kẹpẹ, Adéwọ̀lú ní ìdádọ́ta o. Oba tuntun. Láti sinetọ̀ lọ́tún lọ́la. Láti sinetọ̀ kúrò. Ẹni tó kàwé láàbá àbàṣọ bá Jíbọ́lá ló jẹ́ sinetọ̀. Alákọ̀wé ní bàbá. Ọ̀làjú ní bàbá. Ẹni tó dàbò ní bàbá. Láti sinetọ̀ làbí oníwẹ́. Wọ́n tún di gómìnà kúrò. Láti gómìnà wọn tó jọba kò ṣẹlẹ̀ rí sọ́ba tí a mọ́jú ṣẹlẹ̀ ó lè jẹ́ ní kejì ìwọ̀n lè bá tó kò ṣẹlẹ̀ rí lábẹ́gà àti yá. Ó ti ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ rí lábẹ́gà àti yá. Láti sínétọ̀ tó gómìnà ó tún ìjọba lu kò ṣẹlẹ̀ rí lábẹ́gà àti yá. What is the bag? Mo ní l'opportunity ní Paso láti kó bá mo sí nílé láàpẹ́ kààlà bí ojú wa ìbátan fún Babaládé Abẹ́lẹ́ Amẹ́ríkà ní Paso aláàbí ojú wa a ní ká l'opportunity yìí ní Paso
It's